wọ́n nítorí ọmọ ẹni bá gba àgùntàn ìyá ẹ̀ láfàlé lọ́wọ́ ló dá lórí ọ̀rọ̀ bí Iyalaje bó ṣe wá sí inú pálàsì kábíyèsí tí ó wá bínú sí ọ̀rọ̀ àwọn olórí ìwà tí wọ́n wù. Wọ́n ní ó pe gbogbo wọn ó dẹ̀ bá wọn sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé ẹ máa bá wa ká lọ. Bí a ṣe gbọ́ wọ́n ní Iyalaje wá sí inú pálàsì bàbá wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní Iyalaje sọ fún àwọn olórí wípé ìwà tí wọ́n ń wò dáa lórí ọ̀rọ̀ Doyin wípé kí ló dé tí wọ́n ń ṣe báyẹn sí ọkọ wọn, wípé kábíyèsí fẹ́ wọn láti fi wọ́n lọ́kàn balẹ̀ ni, wípé kì í ṣe pé kí wọ́n máa gbé ẹ̀mí kábíyèsí sókè, wípé gbogbo ènìyàn ló mọ̀ pé ọ̀rọ̀ yìí kò ṣẹ̀yìn wọn. Allegedly bí a ṣe gbọ́ wípé àtìgbà tí wọ́n ti fẹ́ kábíyèsí wípé inú pálàsì ò tòrò, wípé wọ́n ń bá Queen Naomi ṣe competition, wípé Queen Naomi wọ́n ní Iyalaje ní Queen Naomi máa wà títí pẹ̀lú kábíyèsí ní pé kò dẹ̀ sí nǹkan tí wọ́n lè ṣe, wọn lè dàárín kábíyèsí àti Queen Naomi wípé torí àwọn mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ó dá lórí ọ̀rọ̀ Queen Naomi ni tí wọ́n fi lọ gbé ìgbésẹ̀ Doyin èyí tí wọ́n gbé wípé ó gba $180 million lọ́wọ́ kábíyèsí wípé kí ni wọ́n fi bàbá wa erin ńlá pè, wípé lóòótọ́ òun ní àwọn nǹkan tó ti ṣe, wípé ṣùgbọ́n kì í ṣe bí irú ìbanilórúkọ jẹ́ báyìí, pé Queen Naomi ò ṣe nǹkan kan fún wọn, pé kí ló dé tí wọ́n ń ba Queen Naomi lórúkọ jẹ́. Nǹkan tá a gbọ́ nìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ tán ní. Wọ́n ní Iyalaje ní èyí tí wọ́n da gbogbo òfin inú pálàsì rú ó ti tó yẹ kán máa wọṣọ funfun, wọn ò wọṣọ funfun, tó yẹ kán máa ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe nínú pálàsì wọn ò ṣe mọ́, wípé nǹkan ara ni wọ́n ń ṣe, wípé pálàsì kábíyèsí kò fi àyè gba gbogbo àwọn ìwà èérí àti ìbanilórúkọ jẹ́ yìí, wípé òun ò ní jẹ́ part of it o, wípé kí wọ́n gbọ́ nǹkan tí òun sọ. Wọ́n ní ìgbà tí Iyalaje sọ̀rọ̀ tán wọ́n ní bí àǹtí wa fashion bó ṣe tako Iyalaje nìyẹn, pé ṣe bí àwọn ni wọ́n bá ń bẹ̀, wípé ṣe bí àwọn ni wọ́n ní káwọn máa bá Queen Naomi jà. Ẹ̀yin èèyàn lé wọ́n ní Iyalaje sọ fún yín pé òun ò ní kó bá Queen Naomi jà, ó fẹ́ bá Queen Naomi jà ni, wípé lóòótọ́ òun mọ̀ pé òun ṣe àwọn nǹkan tí ò dá, pò dẹ̀ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi, wípé tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀, wípé lẹ́yìn ìgbà tó ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi sórí pé òun tún ṣe nǹkan burúkú sí Queen Naomi, pé òun gangan fún rẹ̀ inú ẹ̀ ò dáa ni, pé tínú ẹ̀ bá dáa kò ní ṣe àwọn ìwà burúkú sí Queen Naomi. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ allegedly. Ó ní tí wọn bá tọwọ́ ọmọ wọn baṣọ tán bá tún ṣe nǹkan burúkú nínú pálàsì, ó lòun á make sure pé kábíyèsí kọ irú ìyàwó bẹ́ẹ̀, wípé enough is enough, wípé òun ní láti máa monitor gbogbo àwọn olórí yìí pẹ̀lú gbogbo ìwà tí wọ́n ń wò. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share, àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín, ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn, kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o, Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní Iyalaje sọ fún wọn, wọ́n fi ọ̀rọ̀ múlẹ̀ wípé olórí tí àwọn bá tún gbọ́ nínú pálàsì pé ó ṣe àṣemáṣe,
wípé àwọn máa make sure pé ó end marriage pẹ̀lú kábíyèsí, wípé àwọn dẹ̀ máa gbé ìgbésẹ̀ yẹn pé bàbá wa erin ńlá ó kọ̀ sílẹ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ allegedly tán ní Iyalaje sọ nìyẹn. Wọ́n ní bí àǹtí wa fashion bó ṣe gbà ti Iyalaje nìyẹn ò tó wojú Iyalaje tó ní láyéláyé Iyalaje ò lè lé òun kúrò nínú ilé ọkọ, Iyalaje ò lè ṣe nǹkan kan fún un. Wípé kò sí nǹkan tí Iyalaje lè ṣe fún un, wípé nítorí gbogbo nǹkan tí Iyalaje ń sọ yẹn pé ó ń sọ sápò ara ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tán ní àǹtí wa fashion sọ. Wọ́n ní ó tẹ̀síwájú wípé ṣé òun kọ́ ló ń ti bá Queen Naomi jà látijọ́ yìí ni, wípé ṣé nǹkan tó ń gbà lọ́wọ́ kábíyèsí ló jẹ́ kó máa sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn sí àwọn. Nǹkan tán ní àǹtí wa fashion sọ nìyẹn. Wọ́n ní àǹtí wa fashion ní ṣé bí gbogbo ìgbìyànjú Iyalaje ni kó fẹ́ ọmọ ẹ̀ fún kábíyèsí, wípé ṣọ́rẹ̀ páwọn ò mọ̀ ní pé gbogbo plans ẹ̀ nìyẹn, wípé àṣírí ẹ̀ ìta ló wà, wípé so kó má bá òun sọ òṣì ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly tán ní àǹtí wa fashion sọ sí Iyalaje. Wọ́n ní àwọn olórí tó kù ò sọ nǹkan kan, wọ́n náà kàn ń wo àwọn méjèèjì báyìí. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àǹtí wa fashion ní kò sí nǹkan tí Iyalaje lè ṣe fún òun, wípé kò dẹ̀ lè fi òun shine nínú palace, pé táwọn olórí tó kù ò bá lè sọ̀rọ̀ pé òun máa sọ̀rọ̀ pé torí àtìgbà tóun ti bímọ ni Iyalaje ló ti dojú ìjà kan, wípé òun ò dẹ̀ care, wípé torí kò sí ẹni tó lè lé òun kúrò nínú palace kábíyèsí, kò sí ẹni tó lè lé òun kúrò nínú ayé kábíyèsí. Nǹkan tí wọ́n ní àǹtí wa fashion sọ ní ẹ̀yin èèyàn kì í ṣe nǹkan kékeré o. Bí mo ṣe sọ fún yín allege ní gist nǹkan tá a gbọ́ la wá torchlight sí ẹ̀yin èèyàn lé. Wọ́n ní Iyalaje gbé fún un. Wọ́n ní Iyalaje sọ fún yín pé kí ni ó fi ara ẹ̀ pè, wípé ta ló mọ̀ tẹ́lẹ̀, wípé ńbo ló ti ń wá tí ò lókù lọ́rùn. Wọ́n ní ìjà yìí pọ̀, wọ́n ní wòtòwòtò tó fúnra wọn yìí, wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ní ìgbà tí wọ́n rí pé ariwo yìí pọ̀, wọ́n ní bí àwọn ẹ̀dà ṣe pariwo nìyẹn pé kí wọ́n dákẹ́. Wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí àǹtí wa fashion pé kí ló dé, kí ló gbé mì tó fi ń rin olóyè fín, wípé kò yẹ kí ó máa rin Iyalaje fín. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly wọ́n ní bí àwọn olóyè ṣe sọ̀rọ̀ tán, wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n bá bi Iyalaje pé ṣé láti ìgbà tí àwọn ti wà nù pálàsì tán ti jẹ́ olóyè ṣé wọ́n lo oògùn rí, wípé ṣé wọ́n fẹ́ ṣépè pé àwọn ò lo oògùn rí. Ẹ̀yin èèyàn lé. Ọ̀rọ̀ yìí ò dàrú o bẹ́ẹ̀ jẹ́ a sọ. Ẹ rí pé yìí tún lágbára. Wọ́n ní bí àwọn elder bó ṣe ní kí wọ́n dákẹ́ ẹnu wọn nìyẹn, wípé enough is enough, wípé ṣé ojú òtí wọn ni. Wọ́n ní wọ́n ní elderly elder yìí ló sọ̀rọ̀. Wọ́n ní ó dẹ̀ nífẹ̀ẹ́ kábíyèsí gan. Wọ́n ní ṣojú òtí gbogbo wọn ni, ipò yẹ kán dọwọ́ bojú ni, wípé ọ̀rọ̀ wọn lórí social media lójoojúmọ́, wípé inú wọn dẹ̀ ń dùn, wípé àwọn tó yẹ kí wọ́n fi orí ara wọn pamọ́. Wọ́n ní ṣé wọ́n lè wo ìkọ́ṣe Dr. Elizabeth àti Queen Naomi kan fi gbèpè sí ayé wọn ni, wípé wọ́n wá ń jẹ ayé bí ẹni jẹṣu. Bàbá yìí ní ojú gbà òun ti fún yín, ojú gbà òun ti fún yín. Nǹkan tá a gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí Iyalaje ṣe sọ fún wọn nìyẹn pé tóun bá tún gbọ́ ìkan nínú wọn tó bá tún ṣe yín málàmálà, ipò máa jẹyún ẹ̀ níṣu. Wọ́n ní bí gbogbo wọn ṣe pòṣé nìyẹn tí wọ́n kúrò ní ibi tó ti ń ṣe ìpàdé. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bàbá ẹ̀dá ìwá pé Iyalaje, wọ́n wá bá Iyalaje sọ̀rọ̀ wípé kí wọ́n fi wọ́n sílẹ̀ pé kábíyèsí máa address issue. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Tá a bá tún gbọ́ update lórí gist a máa mú wa fún. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa. Ẹ kú sinmi ẹni Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ gbogbo yín o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. God Almighty will bless you all. Happy Sunday to you all. Mashola Gist TV, love you all.